Aláròyé máa wí o. Tinubu máa bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ lọ́jọ́ Sunday. Gbogbo ètò ló ti parí báyìí lórí bí olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2024 yìí. Kókó ohun tí ààrẹ Tinubu fẹ́ bá àwọn aráàlú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣèwọ́de ìfẹ̀hónúhàn sọ dá lórí ipa tíjọba rẹ̀ ń kó lórí ẹ̀dùn ọkàn wọn. Olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn ọ̀gbẹ́ni Ajuri Ngelale ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 3 oṣù kẹjọ ọdún yìí. Ó sọ pé ní nǹkan bíi aago 7 òwúrọ̀ ní Tinubu máa bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìlú báyìí. Ó wáá rọ àwọn iléeṣẹ́ tẹlifíṣọ̀n àti rédíò gbogbo tí wọ́n jẹ́ ti aládàáni tó wà lórílẹ̀-èdè yìí pé kí wọ́n so ojú òpó wọn pọ̀ mọ́ ti iléeṣẹ́ tẹlifíṣọ̀n Nigerian Television Authority NTA àti ti Federal Radio Corporation of Nigeria FRCN tó jẹ́ tìjọba àpapọ̀ láti gbé ètò náà sáfẹ́fẹ́ nígbà tí ààrẹ bá ń sọ̀rọ̀ pàtàkì náà lọ́wọ́. Adéwálé Adéoyè ló kóròyìn ọ̀hún jọ fún Aláròyé online television.